ó tún ti ṣẹlẹ̀. King Dr. Saheed Òṣùpá ọba orin olúfimọ àkọ́kọ́ mátàgbàmọ́lẹ̀ ó tún ti já kínní yẹn lulẹ̀ bí àpò yèrè àfi pìpìpì. Ẹ ṣáà ti mọ̀ pé lọ́tùnlọ́tùn ńláṣọ egúngún lọ́tùnlọ́tùn ńláṣọ àlùbọ́sà ara kì í tán lọ́wọ́ alára. Ọ̀tún ni King Dr. Saheed Òṣùpá ló máa ń mú orin yẹn jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Saheed Òṣùpá ó tún ti ṣàlàyé o ó ti ṣàlàyé gbangba. Ṣé ẹ rí nínú fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí ẹ gbọ́ àlàyé ọba orin tó forin ṣàlàyé ìdí tó fi pé Wasiu Alabi Pasuma ní ànábì fújì, Obesere ànábì fújì, òun King Dr. Saheed Òṣùpá ànábì fújì àti Dr. Barry Wonder ànábì fújì. Ìdí tó fi jẹ́ pé àwọn tó kù sàábé àti ọmọlẹ́yìn ni wọ́n ẹ gbọ́ dáadáa. King Dr. Saheed Òṣùpá ó ṣàlàyé nínú orin yìí o oníṣẹ́ rí onífújì tí ò bá ti ní creativity títí ẹ̀ tó jẹ́ wípé style olórin kan lòun náà wá gùn lé tó fi ń kọrin títí ẹ̀ irú olórin bẹ́ẹ̀ sàábé ni o ọmọlẹ́yìn ni. Ó wá níṣẹ́ rí olórin tó bá yẹ pé ó ṣẹ̀ṣẹ̀ fine tune nu creativity etí ẹ̀ gangan tó fi ń kọ fújì tiẹ̀ ìyẹn gan la máa pè ní ànábì o. Onírú bá wà sí ọ̀gá ńlá gbogbo onífújì pátápátá káfàtà ẹ rí wípé ó fine tune tiẹ̀ ó mú tiẹ̀ jáde ni ànábì kan nìyẹn. Òun Òṣùpá òun náà mú tòun jáde ni ànábì kan lòun náà. Bẹ́ẹ̀ náà ni ọmọ rápálá pàápàá tọ̀ síbẹ̀ ká tó wá sọ Alhaji Dr. Sikiru Ayinde Barrister tó dá fújì ilẹ̀ gangan. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi ẹ gbọ́rọ̀ lẹ́nu ọba orin fún ara rẹ̀ King Dr. Saheed Òṣùpá. Ó yá ẹ jẹ́ ká jọ máa gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí àbí àkọ́kọ́ ìgbà tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment ni wọ́n ń pè bí ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́yìn náà wá drop comment yín kí lẹ rí sí ọ̀rọ̀ tí ọba orin olúfimọ tó tún sọ yìí. Ó ti yá ẹ jẹ́ àjọ máa jẹ mùkútù ẹ lọ. About you, about the Pẹ̀tẹ̀lẹ̀ no cover me. Mo sì ọkọ̀ ló sọ mí ní champion. Tí ó bá wá fẹ́ wọ́n ní ṣọ́ọ̀ṣù pẹ̀lú sọ̀sọ̀ ìrẹpẹtẹ oṣù pẹ̀lú kọ́ ìdí kọ̀ọ̀kan àwọn tọ́já sí tọ́mọ ìrìn já tọ́já sí tọ́mọ ìrìn já àwọn náà sọ pé oṣù pẹ̀lú kọ́ ìdí kọ̀ọ̀kan kò fẹ́ gbọ́ music tó dẹ̀ múlẹ̀ tíátíá kò fẹ́ gbọ́ music tó dẹ̀ múlẹ̀ tíátíá Saheed Òṣùpá ṣáàlì ẹ̀kọ́ lórí kí wọ́kọ̀ Òṣùpá kò wọ́n mú kí gbọ̀gbọ̀gbọ̀ sọ́wọ́ wọn kò tọrọ káràmàtì kò tọrọ káràmàtì kọ rárá sọ́wọ́ wọn kò tọrọ káràmàtì kọ rárá bó ṣe jẹ́ lóko yẹn pàtì kú ti kò dára wọn. Kò sóòrò sórí ọlọ́run ẹ̀pà lòun sí ẹ̀ṣin ìwà fàgbà. Wọ́n bá ṣùgbọ́n kọ́ làfẹ́rẹ́. Ànábì Paso nínú olórin fújì Ànábì Òṣùpá sáré dán pápá Ànábì Bàrúsà ti gbọ́dọ̀ bá mi bọ̀rọ̀ kẹwọn àwọn tajáde lásàrà wọn sábẹ́ ni ìbísí Ànábì òṣèlú ìwé ti sàábà ẹ má tèmi sí ìdíje ṣùgbọ́n mọ́lẹ́ ìyẹn tó jáde ẹ̀ntì òní ẹ̀jẹ̀ kó yẹ wọn oníkàlùkù jáde pẹ̀lú sísítẹ̀m tiẹ̀ ní àwọn ìbọn sísítẹ̀m kan Wasiu Alabi ó jáde pẹ̀lú tiẹ̀. Látàyè lọ́nà wọn ní Kánò àlùbọ́sà ń bẹ nílò tóbi jáde nìyẹn. Èmi jáde pẹ̀lú mo ti ka tira kò lè ti dé òun dá o. Mo ní kọ́kọ́ ṣe báwo ni ṣe ìlọ́nà Òṣùpá Saheed ọmọ pọ́lì nìbàdàn. Báwo ni ṣe ìlọ́nà Òṣùpá Saheed ọmọ pọ́lì nìbàdàn. Mo ṣẹ̀ṣẹ̀ wá jáde pẹ̀lú mo ti ka tira mo lè ti gé òun dá o. Mo ti gé òun dá mo ti gé òun rà lè ṣe mo lè túbọ̀ túbọ̀.
mo rí gbogbo àṣírí ayé àṣírí ayé o pẹ̀lú bẹ̀ nínú kúrò àánú. Saidi at the same time gbọ́dọ̀ tí máa yí ilé ìkẹyẹ gbọ́dọ̀ tún máa yí ilé ìpáradà o ẹ má jẹ́ lọ sílẹ̀ ìgbẹ́gbẹ́ ìfọ́kẹ́yẹ olórí ẹ̀jẹ̀ kúrò bẹ́ẹ̀. bọ́ọ̀mù ìṣẹ̀lẹ̀ náà ṣe pé tí ẹ̀dá bẹ̀rẹ̀ yẹn ànábì kan sísítẹ̀mù kan ní ó jẹ́ ní mo wà náà bí ìpàṣọ nínú olórí fújì o ànábì ṣùpà sáré dán bàbá sídó ọba láṣàkáṣà ó máa nà bí ìbàlú sọ́ọ̀tì kan náà bá lè fọ́rùn kẹwọn àwọn tó jáde látara àwọn sábẹ́ yìí ìrísí ànábì òṣèlú ìwé ti sàábà ẹ bá bí mi sí Jésù wọn wọlé yìí ẹ tó fẹ́. ẹgbẹ́ kọ̀ǹtìnétọ̀ wẹ́ tó tẹ̀lé òpósíbù. ṣé ní kò sí tí sábà àbẹ́jẹ tọ́jú kàlífà náà ìran sábà náà máa lọ yìí lọ́dọ̀ yìí lọ́kọ̀ọ́kọ́ àwọn àgbà bí sí o láwọn sábà kọ́kọ́ wọn wọ́n ṣe olùdókòó ló fẹ́ jíṣẹ́ bí ẹni ìlú ẹ̀ náà kò sí tí sábà àbẹ́jẹ tọ́jú kàlífà náà ìran sábà kọ́ ló máa ní lọ́yìnbí àwọn lọ́yìnbí náà kọ́kọ́ wá gbà mí sí tí wọ́n sábà wà wọ́n ṣe lọ́pọ̀ ló fẹ́ jíṣẹ́ bí ẹni ìlú ẹ̀ kó padà ó yí jẹ́ ni mo sọ òtítọ́ ọ̀rọ̀ lèmi sọ ẹ̀ tó bá dùn mọ́nú ògbóni. ó ṣe ló rán ẹgbẹ́ lọ́sí kò dúdú onígbòòrò ìdá wọn lágbo ṣàìdó bí àwọn olùdókòwò yàrá tó bá lájọ. yàyàyàyàyà kékeré kọ́ ni kéèrà mọ́ nǹkan kí sẹ́sẹ̀ ràgó aláwọn kan máa tiẹ̀ sọ pé a ti máa ń over hype Saheed Òṣùpá jù ẹ gbọ́ ṣé hype lélẹ́yìí àbẹ́ntọ́nà ń bá gbà fún ẹjẹ́ á gbà fún o Saheed Òṣùpá owó ọ̀tọ̀ ọba orin lóòótọ́ ẹ wo gbogbo àwọn onífújì pátápátá látòkè délẹ̀ ẹ gbà fọ́gà yín ọba orin tẹ́lẹ̀ ìbánjẹ́ ìgbà àkọ́kọ́ àbí àkọ́kọ́ gbà tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí Gist Entertainment TV ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ like kẹ́ share kẹ́ drop comment yín kí ni comment yín kí lè rí sí orin tí Saheed Òṣùpá tó ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ẹ ṣé o ẹ máa bá mi kálọ. Ọlọ́run tó fi mí hàn sáyé mòdí tó ṣe ṣe òun Ọlọ́run tó fi mí hàn sáyé mòdí tó ṣe ṣe mi ò gbọ́dọ̀ ṣe nǹkan kọ̀ọ̀rọ̀ ayáfẹ́ gbọ́ ní ṣá Ọlọ́run tó fi mí hàn sáyé mòdí tó ṣe ṣe ẹ̀yin tèmi kí n gbé tó Saheed Òṣùpá Saheed lọ́gbẹ́lẹ́ fún àkókò mọ́tàgbà mọ́lẹ̀ ẹ̀yin tèmi.